mo sọ̀rọ̀ nípa chief man Ìlọrin Ọláyọmí Kóìkì ni mò ń jẹ́ Kóìkì Media èyí ní 19 March 2025 kíyàn kan má sọ fún wa pé ká má sọ̀rọ̀ nípa chief man kíyàn kan má sọ pé mọ chief man tó àwa lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn kí ni ìdí tí wọ́n ṣe dé Kútọ́nù láti lọ kí bàbá Kítóyè nígbà tí ìyàwó bàbá Kítóyè kú. That is number one. Àkọ́kọ́ nìyẹn. Kí ni reason tí ìyàwó bàbá Kítóyè kú ní December 25, 2024? Wọ́n sì ìyàwó wọn ní February this year. Wọ́n lè dé Kútọ́nù láti lọ kí bàbá Kítóyè. Ṣé wọ́n tún lè wá sí Èkìtì láti wá bá wọn sin òkú? Kí nìdí? Ìyẹn number one. Ǹjẹ́ wọ́n fi ọ̀wọ̀ fún bàbá Kítóyè pé àwọn ni leader wa àbáwọn làwọn tún ń claim pé àwọn ni leader gẹ́gẹ́ bí Yorùbá nítorí pé bàbá Kítóyè wà lẹ́yìn odi tí bàbá Kítóyè bá wà lẹ́yìn odi ṣé leader méjì la máa ní? À ń pè yín ní chief man ẹ lè tún máa pera yín ní national leader because national leader means that you are the one in charge. That means pé ẹ ti gboyè lọ́wọ́ bàbá Kítóyè nìyẹn. Ǹjẹ́ yín fi respect fún bàbá Kítóyè tẹ wá ń wá respect lọ́dọ̀ tiwa nísìn? Ǹjẹ́ yín respect bàbá Kítóyè? Ǹjẹ́ yín fún bàbá Kítóyè ní ọ̀wọ̀ tó yẹ kẹ́ fún wọn? Torí tó bá yẹ pé yín fún bàbá Kítóyè ní ọ̀wọ̀ tẹ fún wọn ni àwọ̀ ni máa jáde nísìn láti máa pè yín sí ẹni ẹ ṣe fídíò tẹ ṣe kò bá jẹ́ ní 5 years ago lẹ ṣe kẹ ṣe ní 2 years ago problem tí yín nìyẹn kò ṣe problem tiwa. Ẹ̀yin lẹ lọ upload fídíò yẹn fúnra yín lórí TikTok. Kí ni agenda tẹ fi lọ upload ẹ̀ lákọ̀ọ́kọ́? What is the agenda? Ṣé ẹ fẹ́ fi proof fáwọn tí wọ́n fún yín ní award tó ń pè ní Fúlàní? Because nígbà tẹ́ máa sọ nínú audio yín kan tí mo gbọ́ ẹ̀ náà àwọn ọmọ Yorùbá lè fún yín ní award. No, àwọn ọmọ Yorùbá kọ́kọ́ ló fún yín ní award. Ìgbìrà bá fún yín ní award ó yàtọ̀ sí Arẹwà. Àwọn Fúlàní ló fún yín ní award. Whether you wanna argue with us or not, that is your own problem. Kò ṣe problem tèmi. Ẹ lè ṣe kọ́kọ́ fún any one of us. Ẹ wò wá dáadáa. Ẹ lè ṣe gbáì fún ìkọ̀kan nu wa. Kò sí nǹkan tẹ́ lè ṣe fún wa torí pé ẹ gbọ́dọ̀ lè sọ fún wa honestly kí ni ìdí tí fídíò tó wà lọ́wọ́ yín fún 5 years torí ẹ ń sọ pé 5 years lẹ ti ṣe ìlọ́tí fún ilé àwọ̀dì yẹn àbí 4 years ẹ wá kọ́kọ́ tó gbé fídíò yẹn padà. Ìyẹn àkọ́kọ́. Let's first play out àwọn wo náà pè ní Arẹwà. Let me first prove who Arẹwà are to those of you that don't know. Is an Hausa word meaning the north. Àwọn tó ń gbé ní òkè ọya kò ń ṣe ní ìsàlẹ̀. So tẹ bá gba award tẹ dẹ̀ argue pé àwọn tó fún yín lá award yẹn ọmọ Yorùbá ni wọ́n but Arẹwà ni wọ́n. Arẹwà ọ̀dẹ̀ ń ṣe èdè ọmọ Yorùbá, èdè Haúsá ni, èdè Haúsá Fúlàní torí pé kò sí nǹkan tó ń jẹ́ Haúsá mọ́. Haúsá ti tán, kò sí nǹkan tó ń jẹ́ Haúsá mọ́. Everybody knows that. Wọ́n ti lé gbogbo Haúsá lọ dànù. So tẹ bá wá ní wọ́n fún yín ní award, àwọn Fúlàní gbé award lẹ́yìn lọ́wọ́ tó ń pè ní Arẹwà. The Arẹwà, according to the information here, says is the Hausa word meaning the north or the northerners. Wọ́n ní àwọn southerners. Wọ́n sọ pé àwọn Yorùbá. Yorùbá kọ́ ló fún yín ní award. Ẹ mú yẹn dání. And it is used to refer to the northern Nigeria. That means pé àwọn tó wà ní north. Lóòótọ́ a mọ̀ pé Kwara ìdajì wọn ọmọ Haúsá Fúlàní ni wọ́n àbí Fúlàní rather torí kò sí nǹkan kan tó ń jẹ́ Haúsá. But fún psyche àwa ẹ lè da brain wa rú. Tẹ bá fẹ́ máa da brain àwọn tó wà nílé rú, àwa wà educated.